Africa Content TV. Dúró alága jókòó ẹ má bọ̀ níwájú ń bí ẹ má bọ̀ níwájú ń bí níbi tí mo wà yìí.
Olúfimọ́ a sì máa bẹ̀rẹ̀ eré ní pẹrẹwu. Hello, hello. Haché. Hello. C'est mon doux. Hello. Comment ça va? Hello. 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 Hello.
Hello. Hello. Ẹ ṣé o. HBO. Ẹ ṣé o. Bàbá mi, Akóredé bàbá Àjọkẹ́, ẹ jọ ẹ bá wa hold on. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ náwó Olúfimọ́, ẹ fún wa ní ìṣẹ́jú méjì. Olúfimọ́. Ẹ jọ. Thank you very much, my papa. That's good. Hello. Bàbá mi, thank you very much. Ẹ jọ ẹ fún wa ní ìṣẹ́jú mẹ́wàá péré. Olúfimọ́. A sì máa ṣeré tó pọ̀ rẹpẹtẹ. Sáǹpù lélẹ̀ sáǹpù. Àwọn tó ń gbé owó lọ yẹn. Thank you, thank you. Ambassador, King Doctor, Saheed Òṣùpá.